A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress fi ẹ̀hónú wọn hàn lórí àìsí owó àfojúrí cash scarcity tó gbòde kan lórílẹ̀‐èdè. Nínú àtẹ̀jáde ní ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ti sọ wípé Kérésìmesì kù ọjọ́ 5, bẹ́ẹ̀ ni ìṣòro yìí ń peléke sí i. Ó sì ní ipa tí ó pọ̀ lórí ọmọ orílẹ̀‐èdè àyàfi bí ìjọba bá tètè wá nǹkan ṣe sí i. Láti bí ọjọ́ mẹ́ta ni àwọn oníbàárà ti ń kérora wípé àwọn kò rí owó gbà láti fi ra ohun èlò ojúmọ́ nínú ilé, pẹ̀lú wípé ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) sọ àsọdájú wípé owó wà lọ́pọ̀ yanturu. Àwọn ilé ìfowópamọ́ yìí túbọ̀ ń ṣe àdínkù sí owó tí wọ́n ń fún àwọn oníbàárà, bẹ́ẹ̀ kò sí owó nínú ẹ̀rọ ATM. Ìdí nìyí tí àjọ òṣìṣẹ́ fi ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ àti CBN wípé ó ṣeé ṣe kí àwọn gùnlé ìfẹ̀hónúhàn bí wọn kò bá tètè wá nǹkan ṣe sí ìṣòro àìsí owó àfojúrí yìí. Ajaero ní ọmọ orílẹ̀-èdè kò lè gbàgbé ohun ojú rí lórí òfin àtúnṣe owó láti ìjọba àná tí wọ́n kó ọmọ Nàìjíríà sí yọ́ọ́yọ́. Pẹ̀lú òfin tí yóò mú ìbànújẹ́, ìṣẹ́ òun òṣì bá ará ìlú àti ọrọ̀ ajé, èyí kì í ṣe àkókò láti tún kojú irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ nítorí ràbàràbà tàkọ́kọ́ kò tíì tán ńlẹ̀. Lọ́wọ́ yìí, kò sí ìdí pàtàkì kan láti ọ̀dọ̀ CBN tí wọ́n sọ wípé ó ṣe okùnfà àìsí owó àfojúrí. Bákan náà ni ìjọba àpapọ̀ ò rí àwáwí kankan ṣe, bí ó tilẹ̀ jẹ́ wípé à ń gbọ́ wípé ayédèrú owó tó gbòde kan wà lára ìdí tí wọ́n fi kó owó nílẹ̀. Bákan náà, wọ́n ní àwọn kan ti kó owó pamọ́ pẹ̀lú èròǹgbà wípé ọ̀wọ́ngógó máa wáyé. Síbẹ̀, èyí kò jẹ́ ìtẹ́wọ́gbà nítorí ènìyàn lásán ò lè kó owó pamọ́ lọ́wọ́ yìí. Ajaero ní bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni àwọn tí wọ́n gba ọ̀nà ẹ̀bùrú kówó jọ ń kó owó pamọ́ sílé kí àṣírí wọn má bàa tú, èyí kù sí ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ṣé aráàlú tí kò lọ́wọ́ nínú ìkówójẹ ni ó yẹ kí ó jìyà àìpójú òṣùwọ̀n ìjọba nípa gbígbógun ti ìwà ìbàjẹ́, tàbí kò sí àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ mọ́ ni? Ó ní àkókò tí ó yẹ kí ará ìlú fi ṣiṣẹ́ ni wọ́n fi ń ṣòfò dànù ní ilé ìfowópamọ́ lórí owó tí kò tó ná fẹ̀kàntẹ́lẹ̀, tàbí kí wọ́n tún lọ máa fi owó ọ̀wọ́n ra ọjà ọ̀wọ́n lọ́dọ̀ àwọn oníṣòwò POS. Kò yẹ kí ìjọba tún máa dákún ìṣòro fún ará ìlú. Èyí sì ń kan wọ́n lóminú wípé ìgbésẹ̀ yìí lè fa ìbínú yọ láti ọ̀dọ̀ ará ìlú, nítorí ìjọba kò gbọdọ̀ lérò wípé ará ìlú á túbọ̀ máa faramọ́ ìyà. Bí ewúrẹ́ bá súnkùn gìrì, á yíjú padà sólówó ẹ̀. Àjọ òṣìṣẹ́ wá rọ ìjọba láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, kí wọ́n rí i dájú wípé owó pọ̀ lórílẹ̀‐èdè ní yanturu nítorí ọmọ orílẹ̀‐èdè kò fẹ́ àwáwí. Wọ́n ní kí ìjọba ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ilé ìfowópamọ́. Bákan náà, kí CBN náà pèsè ìròyìn tó já geere fún ará ìlú lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti yanjú ìṣòro àìsí owó àfojúrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Edozie Akuyili, ọmọkùnrin adarí gbogbogbò àná fún àjọ tó ń mójútó oúnjẹ àti ohun èlò National Agency for Food and Drug Administration and Control, olóògbé Dora Akuyili ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìfarajìn tí ìdílé rẹ̀ ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Edozie ṣe eléyìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X nígbà tí ó ń fèsì lórí bí ayédèrú ọjà ṣe gbàgbóró káàkiri orílẹ̀-èdè. Èrò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Imohuoren ni ó kọ wípé láti ìgbà tí Dora Akuyili ti fi wá sílẹ̀ sínú ayé ìkà yìí ni a ti ń jẹ ayédèrú oúnjẹ àti ohun mímu. Obìnrin yìí ṣe àmójútó wa lọ́pọ̀lọpọ̀. Lára ènìyàn 5 àkọ́kọ́ láti gbé ayé. Nígbà tí ẹlòmíràn fèsì, ó ní òun kò lè gbàgbé ọjọ́ tí wọ́n dáná sun ilé àti ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ kan náà. Ọbásanjọ́ bi í wípé ṣé ó máa kọ̀wé fi ipò sílẹ̀. Ó ní kí Ọbásanjọ́ má sọ bẹ́ẹ̀ mọ́, ṣùgbọ́n kí
kí ó pèsè ààbò tó nípọn sí i fún òun. Ọbásanjọ́ sì ṣe bẹ́ẹ̀. Obìnrin yìí sì tẹ̀síwájú, ènìyàn ọ̀tọ̀ ni. Ẹlòmíràn, Maurice Moiye náà tún kọ wípé títí dòní kò sí ìdájọ́ fún ìdílé rẹ̀ lórí ìgbésẹ̀ àti pa òun pẹ̀lú ẹbí rẹ̀. Wọ́n pa ọkọ rẹ̀ láìsí ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ. Ó fi gbogbo ohun tí ó ní fi sin orílẹ̀-èdè. Síbẹ̀, ilẹ̀ padà gbé e mì. Maurice Moiye tẹ̀síwájú wípé ìdí nìyí tí òun ṣe ń ṣọ́ra fún ogun, nítorí ẹni kú ni tiẹ̀ gbé. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, ọmọ Àkúyílì ní kò sí nǹkan tí àwọn kò lè ṣe láti jẹ́ kí ìyá àti bàbá àwọn padà sáyé, nítorí Nàìjíríà tẹ̀síwájú pẹ̀lú ìwà ìbàjẹ́ láti òkè wá, wọ́n sì rí èyí gẹ́gẹ́ bí àṣà. Ó ní ó ṣeni láàánú wípé iṣẹ́ NAFDAC mú ìyá àwọn lómi ju àìlera rẹ̀ lọ. Ìdí nìyí tí kò fi tètè káràmáásìkí àrùn ìju tí ó ń bá a jà títí ó fi di àrùn jẹjẹrẹ mọ́ ọ lára. Ó ní bí òun bá rí irọ́, ìwà ìbàjẹ́ àti òṣèlú ẹ̀gbin, á máa mú ìbànújẹ́ gba ọkàn òun wípé àwọn kan pàdánù ìyá àwọn lásán, ṣé ó tó nítorí. Dora Akuyili pàdánù ẹ̀mí rẹ̀ sí àkànṣe ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè India ní ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2014 lẹ́yìn tí ó bá àrùn jẹjẹrẹ ilé ọmọ wọ̀yá ìjà fún ọdún 2. Ọkọ rẹ̀, Chike Akuyili, náà pàdánù ẹ̀mí rẹ̀ sí ọwọ́ àwọn agbébọn ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2021 ní Umoji, ìjọba ìbílẹ̀ Àríwá Idemili, ìpínlẹ̀ Anambra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara sọ wípé kò sí iye tí ó tóbi jù láti san kí àlàáfíà lè jọba. Fubara sọ eléyìí bí àwọn tí ọ̀rọ̀ kàn ṣe kọ̀ jálẹ̀ láti gba ìlàjà tí ó wáyé láàrin rẹ̀ pẹ̀lú aṣíwájú rẹ̀ tí ó tún jẹ́ mínísítà fún ilé ìjọba ìlú Àbújá, Nyesom Wike, kí òpin lè wá sí rògbòdìyàn òṣèlú tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀. Kò tíì pé wákàtí 24 tí àwọn méjèèjì bu ọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀ ní Ilé Agbára ìlú Àbújá. Láàárín àwáwí wípé Fubara kò bu ọwọ́ lu ìwé àdéhùn oníkókó 8, àwọn àgbààgbà àti adarí ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ tí gómìnà àná Rufus Adajọji darí sọ lánàá wípé àwọn kọ àdéhùn yìí. Níbi ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe ni wọ́n ti ṣe àgbéyẹ̀wò ìwé àdéhùn kí wọ́n tó fẹnukò wípé ọ̀pọ̀lọpọ̀ kókó inú rẹ̀ ni ó tàpá sí òfin orílẹ̀-èdè. Wọ́n ní ǹjẹ́ ó ṣeé ṣe kí àṣẹ ààrẹ ga ju àṣẹ ẹ̀ka ìdájọ́ lọ bí? Àwọn àgbààgbà yìí fẹnukò wípé Amaewhule kì í ṣe agbẹnusọ mọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ ilé-ẹjọ́ níwọ̀nba ìgbà tí ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn. Bákan náà ni wọ́n sọ wípé àṣẹ tí wọ́n pa wípé kí wọ́n ṣe àgbékalẹ̀ ìṣúná owó mìíràn fún ọdún 2024 jẹ́ ìgbésẹ̀ láti tàbùkù sí ọ́fíìsì gómìnà, ẹ̀ka ìdájọ́ àti ará ìlú lápapọ̀. Wọ́n ní gbogbo ìgbésẹ̀ láti sọ òfin di yẹpẹrẹ ni àwọn lòdì sí. Gbogbo ohun tí ó bá wà ní ìkáwọ́ ni àwọn máa fi dáàbò bo òfin ilé wa. Wọ́n wá rọ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Rivers láti dìde fún ìpèníjà yìí nítorí àsìkò ọ̀rọ̀ ti tó. Àwọn baba ńlá wọn ni ó jà fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Rivers, àwọn sì gbọ́dọ̀ dáàbò bò ó. Àwọn kò lè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́. Lára àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìwé àdéhùn àlàáfíà tí àwọn àgbààgbà ìpínlẹ̀ Rivers kọ̀ láti gbà wọlé yìí ni àgbà ọ̀jẹ̀ olóyè E.K. Clark, Ijaw Nation tí í ṣe ẹ̀ka ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Rivers, agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Festus Oguche, àti àjọ NADECO ẹ̀ka ti orílẹ̀-èdè Amẹ́ríkà. Lẹ́yìn àhesọ wípé ó ṣe ohun tí ó ya àwọn alátìlẹyìn rẹ̀ lẹ́nu ni Fubara sọ wípé òun ní ojúṣe láti rí i dájú wípé àlàáfíà wà ní ìpínlẹ̀ láàrin àwọn ará ìlú, kí ìdàgbàsókè lè wáyé. Níbi ìkẹ́kọ̀ọ́gboyè ẹlẹ́ẹ̀kẹta àti ayẹyẹ olùdásílẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tí ó wáyé ní
Pamu University Medical Sciences ní ìlú Ìwé-Ebè, ìjọba ìbílẹ̀ Obio-Akpor ní ìpínlẹ̀ Rivers ni gómìnà ti sọ wípé kò sí iye tí ó pọ̀jù láti san kí àlàáfíà lè jọba. Ó ní òun ṣetán láti máa san gbogbo ìdíyelé tí yóò mú àlàáfíà wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ àná fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Adams Oshiomhole ti sọ bí gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì àti Ògùn Káyọ̀dé Fáyẹmí àti Ìbíkúnlé Amósùn pẹ̀lú Soliu Lukman tí í ṣe igbákejì alága gbogboògbò àná fún ẹgbẹ́ òṣèlú APC ṣe jọ gbìnrìn ọ̀tẹ̀ yọ ọ́ nípò gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ APC. Oshiomhole sọ kókó ọ̀rọ̀ lórí ìpèníjà tí ó ní pẹ̀lú àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ eléyìí níbi ìfilọ́lẹ̀ ìwé tí wọ́n pe àkọlé rẹ̀ ní APC àti Ìyípadà Òṣèlú (APC and Transition Politics) láti ọwọ́ Soliu Lukman tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Oshiomhole ṣe ìrántí bí òǹkọ̀wé yìí pẹ̀lú àwọn gómìnà yòókù ṣe àtìlẹ́yìn sí yíyọ tí wọ́n yọ ọ́ nípò alága. Ó ní gbogbo ìgbésẹ̀ ni àwọn wọ̀nyí gbé láti rí i wípé wọ́n yọ òun nípò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Oshiomhole, oríṣiríṣi lẹ́tà ni Lukman kọ láti fi yọ ọ́ nípò láì ké sí i. Ó ní bí ènìyàn bá gẹṣin lórí àmọ̀tẹ́kùn, ibì kan péré ni ó máa gúnlẹ̀ sí. Ó ní àwọn gómìnà yan Lukman lọ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí alága àjọ àwọn gómìnà láì kàn sí òun sì jẹ́ gómìnà ní ìgbà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ti rọ alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Umar Ganduje kí ó fi tó Ààrẹ Bọ́lá Tinubu létí bí nǹkan ṣe ń lọ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Fáyẹmí ní kí Ganduje jábọ̀ fún Tinubu láti agbègbè kí ààrẹ má bàa gbọ́kànlé nǹkan tí ó ń gbọ́ nìkan nínú ilé agbára níbi tí wọ́n tì í mọ́ sí. Gómìnà àná sọ èyí níbi ìfilọ́lẹ̀ ìwé tí wọ́n pe àkọlé rẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC àti Ìyípadà Òṣèlú (APC and Transition Politics) láti ọwọ́ Soliu Lukman, olóyè láti ẹgbẹ́ òṣèlú APC. Ó ké sí ẹgbẹ́ adarí yìí láti san ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ nígbà ìpolongo ìbò, kí wọ́n má jẹ́ olùwòran lásán nínú òfin ṣíṣe. Gómìnà àná kérora wípé àwọn tí wọ́n ń gbóríyìn fún wọn ní ilé agbára kò jẹ́ kí wọ́n mọ bí nǹkan ṣe ń rí lọ́dọ̀ ará ìlú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Fáyẹmí, ó ní inú òun dùn wípé alága APC náà wà ní ìkàlẹ̀. Èyí jẹ́ ẹgbẹ́ tí kò gbọdọ̀ joyè olùwòran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.